ìrìnàjò àti ìrìnàjò ẹjọ́ ẹ̀dáàbù àdùpẹ̀ tí ẹ̀ka yé lọ sáyé lọ ọ̀rẹ́ ní ìbẹ̀rù. Ẹ̀jẹ̀ bára wa lóye o tó dá sí ìrìnàjò àti ìrìnàjò ẹjọ́ bẹ́ẹ̀ ti bá kú àdùpẹ̀ tí ẹ̀ka yé lọ sáyé lọ ọ̀rẹ́ ní ìbẹ̀rù. Olúrìbàrìbà ọlọ́mọmọmọ rìbà o. Olúrìbàrìbà o ìyá ayé mọ̀mọ́ rìbà o. Eégún ọwọ́ ọ̀sọ̀ àti rìbà o. Olúrìbàrìbà ọlọ́mọmọmọ rìbà o. Olúrìbàrìbà o ìyá ayé mọ̀mọ́ rìbà o. Eégún ọwọ́ ọ̀sọ̀ àti rìbà o. Olúrìbàrìbà ìyá mi àbẹ̀ ní mọ̀mọ́ rìbà o. Olúrìbàrìbà o ìyá ayé mọ̀mọ́ rìbà o. Olúrìbàrìbà ọlọ́mọmọmọ rìbà o. Olúrìbàrìbà ọlọ́mọmọmọ rìbà o. Eégún ọwọ́ ọ̀sọ̀ àti rìbà o. Ìdè ọlọ́jà ẹyẹ. Mọ̀kí màmàdé o. Ọlọ́jà ẹyẹ o. Ẹ bá wọlé ẹ̀kọ́ ìsí o. Ìdè ọlọ́jà ẹyẹ. Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ kúrọ̀lẹ́, ẹ káalẹ́ o. Mo kí wa nígbà ẹgbẹ̀je, mo kí wa nígbà ẹgbẹ̀fà. Gbogbo ọmọ kóòtù òjíire káàkiri gbogbo tá a bá wà láyé, mo kí gbogbo wa o. Mo kí wa ní òkè òkun, mo sì kí wa ní ìsàlẹ̀ ọ̀sà. Ààrẹ fìbànújẹ́ lo ayé wa. Yorùbá ní bàbá da omi sórí ilẹ̀ ní ń bọ̀. Lílọ bíbọ̀ wa kò ní bọ́mọ aráyé nú. Ọ̀tá ò ní jẹ wá lérè. Ọ̀tá ò ní sọ pé kò á tán lè wa. Ọlọ́run má jẹ́ àgbáyé mánéèjì. Ó ti ní kò ní mọ́, kò ní wọlé ẹnì kọ̀ọ̀kan tí ọba gbé tó yìí o. Àṣírí ayé. Yorùbá ní ohun àgbà fi ń jẹ̀kọ ń bẹ lábẹ́ ìwé. Àwọn èèyàn rò pé wọ́n bá jẹun lọ wọ́n pa ẹran mọ́ sí abẹ́ ẹ̀kọ ni wọ́n ń sọ àbí wọ́n tọ́jú ẹran sábẹ́ ewé ẹ̀kọ bẹ́ẹ̀ kọ́ owó ní. Wọn àwọn àgbàlagbà fi lólé ayé wọn tí ègún gẹ́gẹ́ ìsàlẹ̀ ẹkùn wọn lọ́wọ́. Tọ́ ọba àjókòó tàgbà bó ló ṣe jèrè wọn. Àjókòó tàgbà là á fi jèrè àgbà. Ẹ̀wá gbọ́. Wọ́n máa ṣàdúrà kan pé gbéwé ṣe bọ́ lára agi tí ènìgì lára Ẹlẹ́dùà ò ní jẹ́mi ó fi nira wo lólé ayé tèmi. Ìwọ náà sọ bẹ́ẹ̀ lọ́dọ̀ tiẹ̀. Gẹ́gẹ́ bí adìẹ ṣe jáde nínú ẹyin tí kì í ní lára, èmi ò ní fi ìnira lólé ayé tèmi. Ìwọ náà sọ bẹ́ẹ̀ níbi tọ́ wa tọmọtọmọ. Ayé ò ní tábà fún wa. Ẹni ayé bá tábà fún bí tí ń lọ ọgbà ni wọ́n máa lo àwo. Ọlọ́run má jẹ́ yóò dìdààmú sínú ẹrù wa. Ẹ mú gègé yín kẹ́ mú tákàdá yín. Ẹ jẹ́ akẹ́kọ̀ọ́ lórí kòròǹfò ẹyin adìẹ. Kòròǹfò ẹyin adìẹ tá a máa dín tá a fi jẹ̀sù. Sẹ́yìn náà o rò pé kò dín jẹ nìkan lọ́wọ́ fún. Àní kòròǹfò rẹ̀ tó ní òwúlò mọ́ òun là ń sọ fún. Àní òun táyìn kan dànù tẹ̀ ní òwúlò.
òun ló di wúrà àti góòlù àti fàdákà fáwọn kan. Gbogbo ohun táyìn Yorùbá ní ọ̀dà àwọn èèbó sì wá àwọn ń kó lọ́dọ̀ wọn wọ́n ń sọ ọ́ lówó. Torí wọ́n ti mọ̀ pé onífàárí àṣekúdórógbó ní òròfẹ́ ẹ̀yìn adìẹ. Mo kí gbogbo ẹ̀yin tẹ́ ń fi òtítọ́ ọ̀nù jáwé mo sì kí gbogbo ẹ̀yin ọ̀jọ̀gbọ́n tí ẹ̀ ń fi òótọ́ ọ̀nù wa gbò á máa dára fún gbogbo wa o. Àní jáwé ẹjọ́ àní jáwé ọ̀ràn ewé ọ̀là là máa já ajá soríire òun là máa já o àwòyè ni wọ́n máa tọwọ́ wa jáde. Korofo ẹ̀yìn adìẹ yìí ẹ máa kó kú sí méjì o. Èyí tá a dín fi jẹ nǹkan kí korofo ẹ̀yìn ìyẹn kọ́ o. Èyí tí ẹ́ńjìn pa bóyá lé adìẹ ìyẹn kọ́ là wí o. Adìẹ ìbílẹ̀ èyí tí adìẹ sàbálé lórí tọ́pa ẹyin yìí fúnra ara rẹ̀ tí adìẹ jáde ń bẹ̀ òun la ní ìdí o òun la ń sọ̀rọ̀ lé lórí o. Korofo ẹ̀yìn adìẹ èyí tí adìẹ tó yé tó sì sàbá tọ́pa fúnra rẹ̀ táwọn ọmọ rẹ̀ jáde ń bẹ̀ òun là ń sọ̀rọ̀ rẹ̀ o kìí ṣe èyí tọ́pa fúnra rẹ̀ tó fi díṣu jẹ́ o tàbí èyí tí màá sì nípa nílé iṣẹ́ bí wọ́n ti ń sadi òun kọ́ là ń wí o torí pé wọ́n ní ẹ̀là lọ̀rọ̀ tá a bá là á kì í yé ni. Ẹ wá nǹkan fìdílé tàbí kẹ fìdílé nǹkan ẹ jẹ́ a jọ kẹ́kọ̀ọ́ lórí nǹkan yìí. Ọmọ àdá púpọ̀ korofo ẹ̀yìn adìẹ. Bó ti fojú di yẹn làwa náà fojú di lọ́wọ́ àwọn àgbàlagbà níjọ́ tá à ń kẹ́kọ̀ọ́ náà lọ́hùn. Wọ́n ní dánwò ló bí ìyá ọ̀kẹ́rẹ́ Ògúndáre ń bàbá wọn. A ní omúwe rẹ̀ kọ̀ọ̀kan ó lè má wúlò fún ọ ìwọ fún yẹn ó rí i pé yọ ṣàdúrà fún ọ. Mo kí gbogbo ẹ̀yin èèyàn wa tí ẹ̀ ń fẹ̀mí bá wa lọ. Gbogbo àwọn ewé ọlọ́kan ọ̀jọ̀kan tá a ti fi síta tẹ̀ ti dánwò tẹ̀ ń ṣàdúrà fún wa. Owó bẹ́ẹ̀ ti tọrọ fún wa yóò rí bẹ́ẹ̀ fẹ́yìn náà á dára fún yín. Taláwà nù búdò ti ń da inú agbami omi rú ìmọ̀mọ́ yín náà ní Lùkùmọ́nà ọmọ Ẹ̀dáre bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà á dára fún wa. Ó yẹ jókòó ẹ pé baálé eléyìí ẹ pé ìyáálé eléyìí ẹni wọn yé rojọ́mọ́ ẹni wọn kọ́gbọ́n o. Ọlọ́jà ẹyẹ ọ̀kẹ́ ti dé o ọlọ́jà ẹyẹ o ẹ bá wo lè ẹ̀kọ́ mi sí o. Ọ̀kìndé ọlọ́jà ẹyẹ ọ̀kìndé o ọlọ́jà ẹyẹ o ẹ bá wo lè ẹ̀kọ́ mi sí o. Àmì ọ̀kẹ́ mọ̀mọ́dé nínú ilé ìyá mi Ajíbọ́lá Ajísọmọ ìyá mi àgbẹ̀ ní tí borí èso ìbùkèdè láàní àbẹ̀ ní kórè afẹ̀rọ̀wẹ̀ láàní ọlọ́mọ ọmọ láàní àbẹ̀ ní mo dé èmi ọ̀kìn ti dé o ọ̀kìn ti dé ọlọ́jà ẹyẹ ọ̀kìn mọ̀mọ́dé o ọlọ́jà ẹyẹ o ẹ̀wọ́ lè ẹ̀fọ́ kí sí o ẹ̀fọ́ kí wọ̀ láàbẹ̀. Mo ń sọ fún yín pé korofo ẹ̀yìn adìẹ ó wúlò. Ó wúlò. Ó wúlò. Ó wúlò. Tí o bá wà ní àwùjọ bí àwọn ẹni ibi bá pọ̀ àwọn tí máa pa ògo mọ́yàn lára àwọn tí máa pa oríire mọ́yàn lára àwọn ẹni ibi tí wọn wáyé tí wọn ó sì sọ ayé ọmọ wọn dọ̀tun tó yẹ pé ayé aláyé ni wọ́n ń wá kiri tí wọ́n sọ di tí wọ́n fògo rẹ̀ yí ẹ̀pẹ̀. Ẹlòmíràn wálé látòkè òkun wọ́n sì sọ ọ́ dàtọ̀rọ̀ jẹ. Ilé ọdún lẹlòmíì lọ tó ní kó wọn lọ báwọn ẹbí òun sọdún nílé ọdún. Ìgbà tí wọ́n padà débi tí ń gbé jàǹkárìwò ní fara kó iṣẹ́ bọ́ lọ́wọ́ ẹlòmíì. Ilé ẹlòmíì dàrú ó dàtọ̀rọ̀ jẹ. Bẹ́ẹ̀ ni ìkà ọ̀màrà ìkà péré alára ọmọdàwó torí pé wọn ò kúkú fẹ́ dáadáa fúnra wọn ẹni tó sì ń dáa fún bí wọn ṣe yàgá mọ́ndì tí ọ̀dà tọrọ jẹ òun ni wọ́n ń wá ọmọ ará ayé wọn ò ní fomi atatamba fún wa o a ti mọ ayé náà sì ti mọ̀ wá ọbẹ̀ ìlú à májà yọ ọfà ayé hàn wá o
Korofo ẹyin adìẹ yìí tó jẹ́ èyí tí adìẹ pa fúnra ara rẹ̀ ẹ lọ wá ẹjọ́ pọ̀ ẹ lọ ẹ kó sẹ́gbẹ̀ẹ́ kan ẹ wọ́n dẹ́ bá ti lọ tọ́sí lọ́múlọ́mú yóò di ìyẹ̀fun funfun ẹ wá ìkó onídẹrẹ́ kan tó jẹ́ òríjínà ẹ lọ kó onídẹrẹ́ ẹ lọ lọ́múlọ́mú ẹ dà á papọ̀ ẹ ti dà á papọ̀ ẹ wà lọ wọ ìwé má fọwọ́ kan ọmọ mi kí ni mo fẹ́ fún yín ìwé má fọwọ́ kan ọmọ mi ẹ lọ́hún náà wọ́n rí lọ́mú ẹ ti lọ ó ti rí lọ́mú àrígiṣẹ́gi kan yóò wà ń bẹ̀ ẹ lọ pọ̀ mọ́ yóò rí lọ́mú ọyẹ ẹ fi ọṣẹ tẹ ẹ bá fẹ́ràn ẹ fi kó ọṣẹ tẹ ẹ bá fẹ́ kí ni ẹ fi kó kì í wá sómi ńbẹ tẹ ẹ fi pò ó omi ò ní sí ńbẹ o bóò ni oṣù wa ní ọṣẹ tá a fẹ́ pò bóò ni oṣù wa ní ẹ béèrè pé omi wo ni omi àgbọn lẹ lò omi inú àgbọn òun lẹ lò tẹ fi pò ọṣẹ náà ẹ máa wẹ̀ ìyá kalago lé ìyá àwọn tó wá tọrọ owó lọ́wọ́ rẹ̀ ni ìyá abú tó lóun ò ní jọ yóò tó wá tọrọ jẹ lọ́wọ́ rẹ̀ ni lágbára Ọlọ́run gbogbo ọ̀sẹ̀ ẹnìkọ̀ọ̀kan tó bá gbé tó yóò máa tọrọ jẹ lọ́wọ́ yín ni apá àwọn ò ní ká torí apá àgbọn ni wọ́n ní kí èkági oko bẹ́ẹ̀ ni níjọ́ tí ẹsẹ̀ tí ń tànà lẹ́tẹ̀nà bọ ẹsẹ̀ ọ̀pá ọ̀nà rí ọ̀nà ní pẹlẹ́sẹ̀ Ọlọ́run ò má jà yọ pa wá báyìí o kágbá ìṣeré èmi ọmọ yín ni Lukman ọmọ yẹn láre bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà kò jù bẹ́ẹ̀ lọ ẹ máa lọ lò àbá yín lára mu sọmọdé lè lò sábà kò sírú ìṣẹ̀dá tí è lò ẹ máa lò ẹ̀ hó ara ẹ ń bẹ̀rẹ̀ pé gbà wọlé kò sígbà ká ẹ kódà bá ń ṣe nǹkan oṣù lọ́wọ́ àlò yọ bá yín lára mu ọ́ da gan ni tàbí mo lóòótọ́ ẹ̀ hó lórí ẹ̀ hó lé lórí ìyá ọmọ ọ̀tí ẹ̀ máa rí nǹkan gbà dáadáa ọ́ da gan ni ọ́ da oníṣẹ́ ọwọ́ ará ọ́fíìsì kódà kọ̀sẹ́ni tí èlò yọ máa rà ànúgbà iṣẹ́ tó dáa ni iṣẹ́ tó wọn ò ní lè fọwọ́ kàn wọ́n máa yàbàrà fún ọ ni tó a kì í bá àwọn ẹlẹ́fẹ́ darapọ̀ mọ́ wa lórí WhatsApp group àbí ẹ fẹ́ bá a sọ̀rọ̀ kẹ́lẹ́kẹ́lẹ́ tó lórí ọ̀rọ̀ ara yín àbí ẹ fẹ́ béèrè nípa akọ̀ṣẹ̀jáyé owó ní ọ̀nà yín o kì í sọ̀fẹ́ o ẹ kà sí wa ẹ pe nọ́mbà yìí ẹ gba nọ́mbà Nàìjíríà mẹ́ta ti Kútọ́nù méjì tẹ́ bá pe nọ́mbà Nàìjíríà tí ó bá lọ mi ò sí lórílẹ̀‐èdè Nàìjíríà nìyẹn àti pé mo wà ní Kòtónú mo tẹ́ ẹ sí máa ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ yìí ìlú Kòtónú ni mo wà tó bá ti jẹ́ pé ẹ pe Kòtónú kọ̀ lọ tó a jẹ́ pé orílẹ̀‐èdè Nàìjíríà ni mo wà nígbà ṣùgbọ́n mo sì ń bá yín sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí tó ìlú Kútọ́nù ni mo wà gbogbo ohun tí ń sìn ló ń bẹ ó lè má ju ọ̀sẹ̀ kan péré àbọ̀sẹ̀ méjì lọ ìyẹn gbọ́dọ̀ àdá báyìí nọ́mbà náà rè ọyẹ gbé ijó sọ́wọ́ +234 80 3298 3298 +234 80 3298 3298 nọ́mbà kejì +234 81 33 155 111 +234 81 33 155 111 ẹgbà kẹta +234 80 890 38658 +234 80 890 38658 nọ́mbà Nàìjíríà mẹ́tí ẹ̀ta nù nọ́mbà Kòtónú +229 54 65 1928 22 +229 54 65 1928 nọ́mbà àkọ́kọ́ nù nọ́mbà ẹlẹ́ẹ̀kejì +229 54 65 1929 +229 54 65 1929 adara fún wa o wọ́n bá ní mò ń gbé lórílẹ̀‐èdè Nàìjíríà ọmọ bíbí ìlú Ìṣẹ́yìn ni mí ìlú Ìkòròdú ni mò ń gbé wọ́n sá ti sọ pé òun lọ sí Ìkòròdú wọ́n bá ti dé gáràjì tí wọ́n bá ti já ní gáràjì wọ́n mọ́tò báyé kù àbáti wọ́n mọ́tò báyé kù wọ́n ní wọ́n dùn ní Emily bus stop Emily street number 50 lẹ́gbẹ̀ẹ́ ilé lọ́ọ̀yà bẹ̀ni lémi ní orílẹ̀-èdè Nàìjíríà lẹ́kọ̀ọ́ wọ́n tó bá jẹ́ pé ibi yòówù tó bá ti ń bọ̀ wá
wọ́n bá jẹ́ pé láti Àjàṣẹ́ lọ ti wọ mọ́tò àbí Sakété àbí Kétu bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wọ́n mọ́tò ti ń lọ Kòtónú ọ̀bọ́lẹ̀ ní Dégàkàn níbi Túndé Motors níbi Túndé tí ń ta mọ́tò yìí ọ̀kẹ́yìn dábẹ̀ ọ̀ máa wọ̀ ọ̀kan ó wo ilé epo JMP station náà ọba ti gba ara station náà ka bọ́ọ̀ kìíní bọ́ọ̀ kejì bọ́ọ̀ kẹta bọ́ọ̀ kẹrin ìyànà ni wọ́n máa ń pè ní bọ́ọ̀ tàbí ká pè ní street ẹlẹ́ẹ̀kẹrin ní Agos Catherine von Agos ìyànà ẹlẹ́ẹ̀kẹrin ní apá òsì ibẹ̀ ló ń bọ̀ tọ́ba ti rọra rìn síwájú díẹ̀ ó rí mọ́sìkè kan wọ́n kùn ní àwọ̀ ewéko tọ́ba ti wá rìn síwájú wọ apá ọ̀tún rẹ̀ ó rí ilé ńlá kan igi kan wà wájú rẹ̀ ó ní ewé wẹ́rẹ́wẹ́rẹ́ géètì kan tó rí lẹ́yìn rẹ̀ wọ́bẹ̀ fúláàtì tó wà ní sàlẹ̀sàlẹ̀ ńbẹ̀ ní ọ̀dọ̀ mi á dára fún wa o ayé wa o kò ní yẹ ẹlẹ́ o ire o ire kàbìtì kọ́mọ ayálé gbogbo wa o.